ìjàdá tí wá lé. Yorùbá ní ìlú tó wà lé lọ́wọ́ rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ láwọn ìjàdá tí wá lé. Àgbàdo tó wà lé lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ láwọn ìjàdá tí wá lé. Ọlọ́mọdé tó wà lé lọ́wọ́ rẹ̀ lọ́kùnrin rẹ̀ láwọn ìjàdá tí wá lé. Ọmọ tuntun tó wà lé lọ́wọ́ rẹ̀ ló máa lò rẹ̀ láwọn ìjàdá tí wá lé. Ẹ̀rọ àkókò ló ní kágbẹ́dó. Àmàlà fúlà. Ẹ̀rọ aláǹtakùn wọ́n ní káràwó. Láyé ọjọ́ sí ṣebí. Ẹ̀rọ ayéméyémé wọ́n jọ lọ́jọ́ ṣe àràmàǹdà. Ó sì wá sí pé bàbá kò ní ìdí ọba. Ẹ̀rọ akàn jọ lọ́jọ́ èkó òsèlé. Àgbéyàwó kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ní mo là yẹ wáyé náà. Ẹ̀rọ àgbẹ̀ wọ́n jọba nínú ìdárò lọ́lọ́sùn wọn fi tàlùkò síwájú. Àgbàdo wọn bí sẹ́nu. Ẹ̀rọ lékèlékè wọ́n jọba nínú òkè fún níní. Ẹ̀yìn àwọn agbọ́dọ̀ òkúlé ọ̀jẹ̀yìn àgbà tí láàbẹ̀ sọ̀rọ̀ rẹ̀ yóò wẹ̀. Ọdún tí ń parí lọ oríwó rẹ̀ bí apárẹ́mọ́dún. Lábẹ́ ẹ̀dá kan ìyá mi létí ọmọ ìlọ́pẹ̀ ìgbàdé sọ ọ̀gbọ́n ní. Ogun ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí, ìjà agbóró tí ń gorí iná. Lábẹ́ sọ̀rọ̀ ọ̀gbọ́n ní. Ọ̀tí olóṣèlú ó ń sorílẹ̀-èdè yìí dèrò ẹ̀yìn. Níbo ni gbogbo alágbára fẹ́ báyà lájá iná tí ń dórí dórí kókó agbádá tí ṣojú iná yẹranyẹra. Odò ọba tí ń bọ̀ sùn gẹ̀gẹ̀ sí wíjọ́ ikú tí ń pelégédé ìkókó ọbẹ̀ tí ń ṣòfò. Fulani agbénipa lọ́tùn-ún. Fulani agbénipa lọ́sì. Tọ́dún bá ń dáná sí rẹ̀. Wọ́n pa tòlúwọ́ gbọ́rọ̀ agbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó fún. Ìjọba eléyìí náà kó mọ̀mọ́ ìjọba mùjẹ̀mùjẹ̀. Pọfẹ́sọ̀ bọ́rọ̀ dé lọ. Orí ọ̀rọ̀ kan tí ń ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ kan àbọ̀ ní Ìwere ilé. Nípínlẹ̀ Ọ̀yọ́ lókè Ògùn lọ́hùn-ún. Báwo ìyàwó kan lọ lọ́la òfò? Wọ́n ní àbò rẹ̀ dà wá. Àwọn èèyàn kékeré ayé ti ní páwọn ọ̀gbọ́. Àwọn bàbá wa. Bàbá wúta Yorùbá wá lámúwọ́ Ọlọ́run ni ṣé àmúwọ́ Ọlọ́run náà ni kí wọ́n máa gbọ́ àwọn èèyàn pa kí wọ́n máa kẹ̀ wọ́n mọ́ pa. Wọ́n bá fi ìlú gbẹ́jọ́ lọ́dẹ̀ ẹ̀jẹ̀. Wọ́n ní wọ́n ní ìbọn. Ẹ má jà máa tara wa jẹ mọ́. Kí la ní ìjọba fún gan? To protect the life and properties of the citizens. Yàwó àti ìdílé làwọ̀. Kí wá ní ohun tí wọ́n protect gan tí ò yé mi àti ẹ̀mí ẹ̀. Wọ́n lè sọ aṣojú ẹ̀ bá àwọn. Bàbá wúta wọ́n ní Yorùbá ló wà ń bẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bá ìjọba Yorùbá jẹ́. Àwọn ọ̀nà olódùn. Orí gómìnà sì halẹ̀ wípé tí Tinubu ọ̀bá sọ̀rọ̀ àwọn ò yọ dànù. Kí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́rọ̀ rẹ̀ yóò. Ọmọ ọlọ́mọ ni wọ́n máa ní sẹ́lẹ̀ lóru. Wọ́n jẹ́ àwọn ọ̀sán ní bá ní ìdìbò níbo ni wọ́n tó sí. Orí ọ̀rọ̀ ń gbé mi níkùn wẹ́yẹ́wẹ́yẹ́ tí mo fẹ́ tó ń ṣe mí ní kàsọ́màsọ́. Àwọn ọmọdé wí. A sì wé a sọ. Nítorí wọ́n kì í wọ́n rẹ̀ kì í tán ní aláró. Wọ́n wí wọ́n sòrè tán lẹ́nu alákànbí. Ọmọ Yorùbá ń fẹ́ láti òkè. Ìwéré ilé gbóná lọ́wọ́lọ́wọ́ wọn ò lè sàsúnlé fẹ́jìká. Alágbáfárá tí Sẹ́ríkì bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé àwọn bá wọn máa sọ̀rọ̀ àwọn bá wọn sọ̀rọ̀ lọ́wọ́. Orí ọ̀rọ̀ yìí kọ́ mọ́ bá àjọ̀rọ̀ Israel àti Palestine. Nítorí àwọn ìran Israẹli àwọn máa ń dẹran kiri ló jẹ́ gbogbo tí wọ́n dẹran dé ni wọ́n padà ń kílèmù báwọn làwọn nílẹ̀ lónìí. Ewúrẹ́ ló mọ̀ ṣe àbùkàn lórí àwọn òbí. Padà sínú ìtàn kó lọ bèrè ìtàn Israẹli àtàwọn Palestine. Àwọn ọmọ Israẹli máa ń dẹran kiri níwọ̀n ìjókòó lójú kan. Gbogbo ibi tí wọ́n dẹran dé lọ́jọ́ kìíní àná ni wọ́n kílèmù lẹ̀ dé lónìí ló fi dàbí ogun ní Palestine. Orí kọ́mọ̀dọ̀dọ̀ wájú gbogbo ibi tí Fulani dẹran dé ni wọ́n padà láwọn làwọn nílẹ̀ dé ẹlọ́kọ́lẹ̀. Ọ̀nà jíjìn orí olójú jíjìn àtòkèrè ni ó ti máa mẹ́kún sun mo kí brọ́dà mi Victor Akins. Ọmọ Yorùbá ìlànà yàrá lérò ẹ̀ yàrá lé. Kọ́rìnrún wa má bàa dìkan lọ́la ni ẹ̀
Ẹ̀jẹ̀ kọ́ni kánú kúrọ̀ rẹ̀ fúlọ́fúlọ́ rẹ̀ bí arẹ́lé. Bàbá mọ iye ọmọ tó bí ẹ̀ dábàá bí arẹ́lé. Ẹ̀sọ̀ lásán ní ìjà òwúsá ti gbéra rẹ̀ lóbi ìwòlẹ̀ bí arẹ́lé. Kábíyèsí aláàfin Ọ̀yọ́. Ikú àbáyé lọ bàbá bàjẹ́ wà ìjàmbá bí arẹ́lé. Bàmí ọ̀jájá ìdàpọ̀ ìjà arẹ́lé òwe lábẹ́yẹ ìjàmbá bí arẹ́lé. Ikú ti pa àwọn ọmọ yín lọ́mọ jẹ. Orí ikú ń pa àwọn ọmọ yín lọ́mọ jẹ. Ikú ń pa àwọn ọmọ yín lọ́mọ jẹ. Orí ayédòbírípo. Ìwéré ilé ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́mọ òrọ́mọ. Aláya òráya. Ọkọ̀ ládé ṣe wá àyọ̀ láti. Orí gbogbo ayé ni wọ́n ń pariwo ọ̀rọ̀ ọmọ aládìkún wá ṣe àbí ọ̀ṣẹ́. Lọ́jọ́ kìíní àná bí nǹkan báyìí bá ṣẹlẹ̀, àwọn èèyàn ká ní Ìgbòho ló ní káwọn èèyàn mọ́ lọ pààyàn ń bẹ̀rẹ̀. Kí lẹ wá ní sọ sílẹ̀ yìí? Ṣọ́lọ́ ìmọ̀jà sọ́lá náà ní pàṣẹ láti Germany wípé ẹ̀yin Fúlàní ẹ lọ pa wọ́n rèwé ilé o. Bá a bá wí tán, wọ́n láwọn tí wọ́n jà fún Yorùbá nation. Wọn mọ tí wọ́n sọ. Nílùú tó lọ́ba tó níjòyè, orí ẹni tẹ́ ẹ̀ bá lè dámú ẹ̀kọ́ oúnjẹ sọ́tọ̀ ni ẹni tẹ́ ẹ̀ lè bá wí pé nǹkan báyìí ó tó gẹ́ ló mú gómìnà máa halẹ̀. Bá a bá wí tán, wọ́n ní wọ́n Nàìjíríà. Ṣé àwọn kan ló kó wa lẹ́rú ni, ìran kan ló kó wa sìn ni, àbí ìran kan ní pàṣẹ orílẹ̀-èdè yìí gan kò yé mi tó? Báwọn ọ̀ràn yìí bá dáràn àti báwọn wí yóò sì dìnira. Ohun tí Gúnmi ń ṣe yìí, ta ló lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá tó lè ṣe é? Ohun tí Gúnmi ń ṣe yìí, ta ló lẹ́tọ̀ọ́ nínú ìran Ìgbò tó lè ṣe é? Kò sì sí ìyá bàbá ẹnìkan tó pe Gúnmi fún questioning. Òun Gúnmi yìí, òun ló mọ ibi títí lọ dúnàdúrà pẹ̀lú àwọn bandits. Gúnmi ní sọ fún wa wípé èèyàn bíi ti yín làwọn bandits o, ẹ má bá wọn jà o, ẹ bá wọn dúnàdúrà ní o. Ó gbọ́, ó lè jà lẹ́yìn ìkùlé rẹ. Èèyàn kan ti sọ fún ọ pé àwọn olè tó wà lẹ́yìn ìkùlé rẹ má bá wọn jà, wọ́n wá ohun tí wọ́n jẹ ni o. Sóhun ló ṣagbódegbà kó lè ní àbóhun ló kó lè sípòrò. Ọba àgbò ò lè bá wí, ìjòyè ò lè bá wí. Àwọn kan kóra wọn jọ wọ́n pé wọ́n ra wọn ní mèyàtì àlà. Wọ́n wá pàṣẹ fún gbogbo lórí orílẹ̀-èdè yìí pé nǹkan báyìí ni kí wọ́n ṣe. Nǹkan báyìí ni kí wọ́n ṣe. Nǹkan báyìí ni kí wọ́n ṣe. Gbogbo àwọn tí wọ́n wà ní Ìwéré ilé lónìí, ọkàn wọn ò balẹ̀, ó níye ẹ̀mí tó ti sùn. A sì láàánú gómìnà. Báwo èèyàn bá wá ṣe tán tí wọ́n yarí, tí wọ́n mú Fúlàní, tí wọ́n sun gàá, ẹni they are taking laws into their hands. Orí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Israel àti Palestine, tá a bá múra kó má jẹ́ pé yóò padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Nítorí ilẹ̀ àwọn Palestine yìí, àwọn ọmọ Israel ò níbi tí wọ́n ń dúró sí lọ́kàtàn. Àwọn ọmọ láǹfààní darandaran ni wọ́n máa ń daran kiri ní. Gbogbo bí tí àwọn ìran Israẹli dẹran dé dọ́kìlì àná nínú ìtàn ni wọ́n kà kún orírun wọn. Ṣé kò wá ní padà níṣẹlẹ̀ sáwa náà lọ́la gbogbo bí kí Fúlàní dẹran dé ni wọ́n padà pè nílẹ̀ wọn o. Kọ́rọ̀ wa má bà wá dàbí ọ̀rọ̀ lọ́rin Àfọ̀njá nílé ọmọ ẹlòdòdúyọ̀ nílé ọmọ akéwòbẹ̀rù ọmọ àṣàdúrà àgbọ̀rẹ́. Àti ní Fúlàní Ìlọrin, àti ní Fúlàní Ọ̀yọ́, àti ní Fúlàní Ìgbẹ́tì, àti ní Fúlàní Ìsẹ́yìn, àti ní Fúlàní Òṣogbo, àti ní Fúlàní Ìlá. Tọ́pá tí wọ́n wá ní Fúlàní Ìlá làwà, àwọn bàbá wa ti wà ń bẹ̀ tipẹ́, Fúlàní Ìlá làwà. Ṣé kóhun ló bí Sárísù tó ní àwọn jọ nílẹ̀ ní? Ọmọ Yorùbá,
òtútù ni ó kìlọ̀ fóní pátá, ooru ni ó kìlọ̀ fálákànpọ̀ ẹ̀wù. Ṣé bí ààrẹ orílẹ̀-èdè yìí la pè ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, orí ọ̀rọ̀ tí Gúnmi ń sọ ni tó fi mú Fẹ́mi Fani-Káyọ̀dé ní ó yẹ kí wọ́n ti pè fún questioning àbí interrogation, àmọ́ ta ló tó bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ jẹ́ kí ni ó parẹ́. Sórílẹ̀-èdè náà sì lélẹ́yìí, àwọn àṣèjọba yẹn bí ẹni ṣèjọba gbolé. A ní gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn èèyàn kú ní wéré ilé, gómìnà ò tí ì yọjú síbẹ̀. Kí ni iṣẹ́ àkọ́kọ́ tí gómìnà ní? Protect the lives and properties of the citizens. Àwọn èèyàn ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ kí wọ́n ti lọ bẹ̀, ó yẹ kí wọ́n ti lọ bẹ̀. Orí ẹṣin tó dì sí kòtò ó para yòókù lọ́gbọ́n ni. Orí olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó kọ́gbọ́n níbi ọ̀rọ̀ olóyè Májàsọ́lá wípé Yorùbá ò ṣe na lúlẹ̀ fún. Àwọn èèyàn ní Ààrẹ Ọ̀nà Kakanfò kọrí sí wéré ilé tó bá débẹ̀. Wọ́n ní ṣé ìjọba wà bí ìjọba ò sí? Ló fi jẹ́ pé ẹni tí ọba jà fún ìlú àgàgà Yorùbá ní bàbá wa Ọlárẹ̀wájú Adépọ̀jù ní bí mo bá rántí pé Yorùbá ni mí, ẹ̀rù a sì bà mí. Yorùbá ní sọ̀rọ̀ àná ní bá mi ìkójúmọ́ tó mọ́. Yorùbá wa Yorùbá ní mọ́ sọ ẹni à ń kìdẹ́ni tí kíní. Yorùbá ní mọ́ sọ ẹni à ń wárí dẹni tí padà ń wárí fún èèyàn. Yorùbá bí Yorùbá bá ní ọmọ ọjọ́ lọ wájú máa yọ ìwò díẹ̀ díẹ̀. Èèyàn mélòó ló dúró tí olóyè Májàsọ́lá nígbà tó lọ jà níjọ́ kìíní àná? Orí Ààrẹ Ọ̀nà Kakanfò ó kẹ́kọ̀ọ́ lára olóyè Májàsọ́lá ni wípé ẹ̀yin Yorùbá ẹ̀yin nu Ọlọ́run nu. Bẹ́ẹ̀yàn kan bá kọrí síbẹ̀ ní ìsìn tó kọrí sí wéré ilé, ohun tá a gbọ́ náà ni wípé ta ló ránṣẹ́. Ohun tá a gbọ́ ni wípé ó lè ní. Wọ́n pe olóyè Májàsọ́lá lólè. Àwọn èèyàn sọ pé olóyè Májàsọ́lá gan ní kí Fúlàní lọ bẹ̀. Bàràbàrà wàhálà ìgàngán wọ́n súnlé olóyè Májàsọ́lá. Bàràbàrà rẹ̀ ní DSS wà. Bàràbàrà rẹ̀ olóyè Májàsọ́lá jìyà ọdún 3 lórí ìrìn àjò yìí. Ṣé báwọn Yorùbá wà yìí náà lára wọn tí wọ́n ṣépè fún pé kò ní padà wọ Nàìjíríà mọ́? Bàràbàrà rẹ̀ lára wọn tí wọ́n sọ pé ìyá yóò fojú sunkún ẹ̀. Bàràbàrà rẹ̀ lára wọn tó pé yóò ṣòfò tọmọtọmọ. Bàràbàrà rẹ̀ lára wọn tí wọ́n pè ní kidnapper. Bàràbàrà rẹ̀ lára wọn tí wọ́n pè lápàyàn. Lórí wípé ó ń jagun fún ìran rẹ̀ wípé ẹ má pa wá, Fúlàní ń jẹ wá lóko. Àwọn èèyàn ẹ̀yin tẹ́ ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò, orí ẹṣin tó dì sí kòtò ó kára yòókù lọ́gbọ́n ní Àkànbí mò ń bọ̀. Ọmọdé ẹ̀rọ máa ń bá sẹ́rẹ̀ lọ kí sẹ́rẹ̀ tẹ́wà lọ́rùn ní gbogbo ọmọ òdùwà. Ṣé bí lábẹ́ ẹgbẹ́ lára wọn tí wọ́n tún sọ pé ọ̀rọ̀ oyin ti lánà tẹ́lẹ̀. Dókítà tí wọ́n pa nílùú Ìgàngán wọ́n ní pòlítíkù ni. Ṣó yẹ kọ́mọ Yorùbá tó jáde kó ní ọ̀rọ̀ òṣèlú ni? Olóyè Májàsọ́lá gbìyànjú òṣèwọ̀n tó lè ṣe. Orí mi ò fẹ́ ó ṣàgbá gbogbo wọn. Bọ́ ọ bá ń ṣoore fún èèyàn tó bá lóun ò fẹ́ oore rẹ̀ ó sì jókòó jẹ́. Ọmọdé tún ní máa ń wọ́ òun ẹnu ní. Ọmọdé ẹ̀ màmá. Èèyàn mélòó ló túbọ̀ olóyè Májàsọ́lá? Ọkọ̀ rápò, ọkọ̀ tó yọ sí máa wò.
Kóìkí sọ lónìí mo ti gba ìpè. Ọ̀gá kọ́ máa ní ẹ̀mọ́ lọ́rùn. Àmọ́ nígbà tí mo láǹfààní tí mo bọ́rọ̀ ìmọ̀jà sọ́lá sọ̀rọ̀ ó ní àwọn náà wò kátó síbẹ̀ yóò pọ́pá náà. Mo ká bá síwájú. Kí sèmi tẹ̀lé nípa. Òótọ́ ọmọ àníyàn nírí ní tí kìí bí. Ojú afàyàfà. Bọ́ ọ bá jọmọ Yorùbá òdodo tó jẹ́ bí wọ́n ṣe ń pààrọ̀ rẹ̀ yìí lórí òní dùn. Ìyàbọ̀ máa ní ẹ̀mọ́ lọ́wọ́. Mo kí brọ́dà Ibrahim Adékúnlé mo kí yín mo yìnyín nìyẹn. Gba ọkọ̀ lẹ́yà. Ọ̀rọ̀ yìí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí i. Bọ́ ọ bá lọ fẹ́ jà fúnra rẹ̀ àwọn Yorùbá yìí náà ni wọ́n ní kí ló kàn án. Wà ọ̀rẹ́ nìkan fún ọmọ máa tó tẹ ẹ̀mọ́ tó bá rí dá. Yorùbá. Ìṣe ló máa ní ẹ̀mọ́ ti kọ́kọ́ lọ lé Fúlàní wọn kó. Ó lé Fúlàní wọn kó ọ̀rẹ́ nìkan tó jáde tó sọ ọmọ adé ẹ̀mọ́ ṣe é fún ní kí wọ́n pè lájíwájú. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ alágbẹ̀gá dúpẹ́ sọ́dọ̀ máa dé ẹ̀mọ́. Gbogbo alábàárà káàdì wọn wá pàdé Sunday gbogbo wọn máa dé ẹ̀mọ́ kéjàrà kékeré nítorí ọ̀ní jìbìtì. Ó lọ́gbẹ̀gá ọ̀rọ̀ lé sádìsùn wọn kó lọ. Ṣé ó kún ọ̀pàdé ẹ̀mọ́ fi ṣíwọ̀n róró. Ọ̀pàdé ẹ̀mọ́ wọ́n kì ọ́ lélẹ̀ o. Ṣé bí wọn lórí Fúlàní bí ìkórè pẹ́lẹ̀ ewu sí? Ìwà ló lẹ́bọ̀rọ̀ rọ́ wípé kó kẹ́rù rẹ̀ kó má gòkè ọ̀yà lọ máa dé ẹ̀mọ́. Gbogbo ọmọ ọ̀dọ́ bàbá nílẹ̀ lọ́kọ̀ lẹ́yìn òdì. Kórìrù wa ò sí ní ìpàrẹ̀ òwò lọ́wọ́ ogun wa. Bẹ̀rẹ̀ láti bẹ̀ òye lágbo, ó nílé ìmọ̀ràn lójúmọ́ tí wọ́n wáyé òun nílé ọmọ àtòrò bọ̀. Orí mo ti ṣe tíráàkì yìí, ó ti lé ọdún méjì bọ̀ àbọ̀bọ̀ tí mo ti ṣe tí mo fi ṣàlàyé ohun tójú rí lókè ògùn. Àmọ́ ìran Yorùbá ẹ̀yà kan tó lágbára ni tó ṣe wípé bọ́ ọ bá fẹ́ jà fún wọn ó gbọgbọ́n ó sì gba làákàyè. Àwọn ló jẹ́ káwọn lọ́wọ́ sẹ̀wọ̀n Yorùbá yìí náà ni. Láyé Prime Minister àkọ́kọ́ àwọn ló rọ bàbá wa ọba Ìjẹta lóyè Aláàfin Ọ̀yọ́ Yorùbá yìí náà ni. Àwọn ni ò gbéjọba fún Kásìmọ̀ òwò Mọ́súdì Abíọ́lá Babangida sọ ó láwọn àgbààgbà Yorùbá kan ni wọ́n wá báwọn. Ṣé bí Yorùbá ni? Ló fi jẹ́ pé gbogbo àwa tá a bá sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹjẹ́ àti ibi ìṣáná kíyèsí òògùn. Iná ìsìsì kìí sì jóni lẹ́ẹ̀mejì. Láyé June 12 tí nǹkan ṣẹlẹ̀ nílùú Èkó tí wọ́n láǹfààní tíjà ṣẹlẹ̀ ní Mile 12 bàràbàrà bẹ̀. Bàbá yìí mọ̀ mo kí Yorùbá ní ṣàfọ̀njá bàbá yìí mọ̀ nǹkan tó dùn ẹ̀ rí lásìkò yìí. Ó mọ ohun ojú rẹ̀ rí wọ́n dìklẹ́ rẹ̀ wọ́n tẹ̀lé ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ gbìjà Yorùbá bí ọ̀bá múra yọ padà di ẹni tí ó padà gbámọ́nù gàárì. Nítorí àwọn ọ̀ràn tí ń pàṣẹ wọ́n supasíìdì wa. Báwọn bá máwọn ọmọ wọn bọ́ bá ṣẹlẹ̀ wọ́n pe gómìnà ní wípé wá ẹjá lọ kàtàn Dèbórà tí wọ́n lẹ̀ lóko ní Sókótó. Ìgbà tó wọ́n yá wọ́n sọ fún wa pé ilẹ̀ Chad ló ti wá páwọn òrí. Wọ́n nílẹ̀ Chad ló ti wá. Àwọn ọmọ wọn ṣe gbójúbẹ̀ wọ́n mú wọn sọ sábẹ́ aṣọ. Orí àwọn bàbá tiwa ní òní ta ni ṣé Sunday yẹ Ọ̀yọ́ ni o ọmọ Òkè Ògùn ni o Ìgbòho ni àwọn gan ni wọ́n ju agboolé àwọn ni wọ́n sọ bí tó ń gbé àwọn ni wọ́n ní ẹ tètè mú ẹ máa mú lọ. Nígbà wọ́n pa Dèbórà tí wọ́n ló pa nàbì àwọn bàbá wọn sì mú ọmọ tó pa bọ́ nìyẹn ó yá gbàbí
mọ́ lọ ṣáàdì kò gbà tó bá fi pọ́dún mélòó kan ọ̀rọ̀ wọn ti yí paná lè gbọ́ nǹkan kan ó kù dẹ̀dẹ̀ tí bàbá ó ṣe tán Buhari ó ṣe tán wọ́n láwọn fún àwọn Boko Haram tí wọ́n mú àwọn fún wọn ní amnesty ta ni ògbẹ́gbọ́n káfẹ́ràn sẹ́nu káwáàtì gbogbo àwọn tí wọ́n ti ń ṣe bọ́ọ̀mù ẹlẹ́fún wọn lámẹ́sì gbogbo àwọn tí ó ti níye ẹ̀mí tí wọ́n ti pa ẹlẹ́fún wọn lámẹ́sì Ìgbòho tí ọ̀pẹ̀ ní kankan fún lámẹ́sì ló fi mọ̀ wípé ọ̀rọ̀ Ìwéré ilé ó gbọgbó sì gba làákàyè nítorí àwọn ìjọba wa àwọn kan ni wọ́n ń pàṣẹ nǹkan tí wọ́n ṣe fún wọn. They can't control themselves. That is why Gumi had the audacity to come out and threaten the president. Kánú ọmọ tiwa kan ló threaten presidency. DSS ó ti gbé. Wọ́n ti pè fún interrogation. Ta ló tó bẹ̀ tí ó pè Gumi fún interrogation? And we call ourselves, we are running a government. We are running federalism. Is that federalism? Stop lying. Oh, that you're a very black man. You will learn. You will learn. You will learn from a bigger way. You will learn. We are all going to learn. People are clamoring because there's no way out for us to fight. Let's have our own territory and let us have passport to identity to recognize ourselves. Ẹni àwọn òpònú, àwọn onífẹ́ nation, oríwọ̀ ní stagnation. The killing still continues. The insecurity still continues. Iwere is on fire. Ori Tabamura Bachoba Fito in the next 50 to 20 years. So my pé àwọn Fulani tí láwọn làwọn ní gbogbo lẹ̀. Ìgbà tí wọ́n mọ̀ sọ documentary lọ́rin, wọ́n ní láti Ògbómọ̀ṣọ́ wá sí ọwọ́ Ìlọrin ilẹ̀ àwọn Bàrùbá ni. Ilẹ̀ àwọn Fulani ni. Àwọn Fulani tí ń kílè bẹ̀. Náà ni tẹ́ bá wò ibẹ̀ ni àwọn kíní fi ṣààlà. Wọ́n tún mú débi pé ìran Ògbómọ̀ṣọ́ gan àwọn gèèṣe Yorùbá. Orí ohun tí ń ṣẹlẹ̀ ní Israel àti Palestine. If care is not taken, in nearer future, ọlọ́mọdé ò jẹ́rú ẹ̀ ló ṣẹlẹ̀ sí wa. Lọ́nà wo àti túmọ̀ because they are people in power than the Yorubas in the military. They can control weapons in us. Èmi ní ìsinmi ọ̀mọ̀ báyìí. Tá a bá wo nínú gbogbo àwa 50-20 tá a wà lórí ètò, èèyàn tó mọ̀ báyìí lè mọ́tò mẹ́ta nù wa. Tá a bá wá kó population Fulani jọ tí wọ́n jẹ́ 50, 47-48 la mọ̀ bí wọ́n ṣe ń control ìbọn. Nítorí lọ́jọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní dẹran ni wọ́n ti gbé pọ̀nì lọ pé báyìí wọ́n ṣe control ẹ̀. Throughout Southwest, ìbọn tó wà ń bẹ̀ wọ́n 1 million. Tẹ́ ẹ bá dé Northerners, ìbọn pọ̀ lọ nítorí wọ́n gba gbogbo ìbọn tó wọ́ wáyé pé ká wá sọ̀ mí tiẹ̀. Ta ló gba ti tàwọn Northerners? Ló fi jẹ́ pé ogun láti jà fún Yorùbá ó gba làákàyè. Àdúrà kọ́ ó ní the technicality, ó ní the techniques. Olóyè Májà sọ́lọ́run lè dágùn ìjà. Àfi kí gbogbo àwọn ọba aládé wa ká sowọ́pọ̀, ká sagbára pọ̀, ká sòmọ̀ pọ̀, ká sèrò pọ̀, ká mọ bí tá a lọ.
gbogbo èyí tẹ́ ń wá Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò náà níyàwó, ó bímọ, ó lẹ́bí. Báyìí Ọ̀nà Kakanfò bá fẹ́ tẹ́kì stẹ́ẹ̀pù kan, àwọn ẹbí rẹ̀ ni ó pè wípé àwọn oníyìn dákun ẹjọ́ kò jẹ́jẹ́jẹ́. Ṣáàrẹ Ọ̀nà Kakanfò wà ní fọgbọ́n ṣe é. Lónìí ní ìsìn, ó níye èèyàn tó ti pè wípé àwọn gbọ́ kinní kan o, ẹ bá abólóyè sọ̀rọ̀, ó lẹ́ni èèyàn tó ti pe olóyè Mọ́dàsọ́lá tèmi náà ti ní ẹ bá ń pè o. Jẹ́jẹ́jẹ́jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Orí ẹnu dùn rò fọ́, agadọwọ́dùn gẹ́gẹ́dú, tàbí ó ṣíwájú tí ó gbà wá kalẹ̀ lọ́wọ́ ogun Fúlàní. Ogun Fúlàní dẹ̀ ti ń jà wá. Ogun Fúlàní jàjàjà ó jà lóṣogbo. Gbẹ̀gìrì lòṣogbo fi ṣẹ́gun Fúlàní nítorí ìran Fúlàní kọ́ ló ní gbẹ̀gìrì. Gbẹ̀gìrì ni wọ́n rí tó wù wọ́n jẹ tí wọ́n sì tó dùn mọ́ wọn ni wọ́n fi ṣẹ́gun wọn. Látọ̀run tó ti pẹ́. They don't desist. Wọ́n padà níbi àfojúsùn wọn. Ló fi jẹ́ wípé wọ́n fi sọ fún wa pé àwọn níbi ranches ní each state láti fi claim territory. Tí wọ́n bá ti láǹfààní láti gba ranches yẹn, bóyá 20 acres lẹ fún wọn ní 20 acres yóò padà di 100 acres. Ìjà tó wá ṣẹlẹ̀ Palestine àti Israel lọ́jọ́ iwájú tí wọ́n bá fi ní ranches láwọn iki state ilẹ̀ Yorùbá, ìjà tó ṣẹlẹ̀ ní Palestine àti Israel ẹ̀yọ̀ kọ́lẹ̀ kìí ṣèpè. Nítorí àwọn ọmọ tó lè mọ̀tàn dídòdídò irú wa yìí tí wọ́n bá fún ranches àlè ti kú kó jáwọ́ ọmọ wa. Wọ́n wá ní mọ̀tàn bí wọ́n ṣe ní ranches bí wọ́n ṣe tẹ̀lẹ̀ síbẹ̀, àwọn náà dọmọ nílùú nìyẹn. Bá a jẹ́ sọ ìlú ìsìn lórílẹ̀-èdè Palestine kan lónílẹ̀ orí. Go and make your research and findings. Go and make your research and findings. Ní Bíbélì fi sọ pé ọba tí pa Israeli mọ́ kì í tó gbé kò sùn because they don't have a basic territory. And what can we do? Voice note kan wà mí yìí táwọn ará Ìwéré ilé fi ń láǹfààní tí wọ́n ń pariwo. Ẹ jẹ́ sáré play voice note yẹn ká tó tẹ̀síwájú. So a lot of people are gone. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ti kúrò Ìwéré ilé. Mo ń bọ̀ àbọ̀ bóyá. Ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá. Mo kí gbogbo lé nínú ìkànnì pé ẹ kú ojúmọ́ mọ́. Kò ní bàjẹ́ fún wa o. Kò dẹ̀ ní fẹ́ bàjẹ́ fún gbogbo wa. Látòrí bàbá wa pọ̀ tó bá ń jà kí tó yìí. Mo kí yín bàbá o. Gbóòṣà kábíyèsí ẹ̀ o. Bẹ̀yìn àgbààgbà tẹ́ wà nínú ilé o. Àtòrí pírẹsidẹ́ǹtì pátápátá o. Mo kí gbogbo wa. Mo fẹ́ update wa lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Ìwéré o. Ọlọ́run àgbà fún wa. Mi ò ṣọ̀pọ̀ àwọn tó ń lọ síbẹ̀ yẹn lánàá, mi ò ṣọ̀pọ̀ tí ì débẹ̀ o. Wọ́n wà náà àwọn tó ń sọ pé kábíyèsí pé wọ́n dá wọn padà o. Ìpínlẹ̀ méjì kódà dé àárọ̀ yìí nísìnyí òkú kan sì wà ní police station. Wọ́n pa ẹnìkan lánàá láàárọ̀. Wọ́n pa ìbọn ọ̀rí ọkọ pa ìyàwó ní orí pa ìbọn ọba ọkọ ìyàwó ní ìbọn bá ìyẹn láàárọ̀ àná kùtùkùtù. Tó wọ́n sì rọ̀lẹ́ àná wọ́n pa ẹnìkan ìyẹn wà ní station báyìí. Àwọn kan ti wá láti French láti lọ́bẹ̀ wọ́n ní kábíyèsí dáhùn padà ní o.
wọ́n fẹ́ gbèsè kan tó ti yé yín kábíyèsí dá wọn padà ní o wọ́n ní kábíyèsí dá wọn padà ní o wọ́n láwọn tíìmù méjì náà ti wá tí kábíyèsí sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan kan bí wọ́n lè fọ̀rọ̀ dà wá náà kó gọ́vnà wọ́n láwọn máa wo ohun táwọn fẹ́ ṣe sí nísìn tí mi dẹ̀ sọ fún wọn kó gbà títí bẹ̀rẹ̀ àpàṣẹlẹ̀ gọ́vnà ò ṣe nǹkan kan sí complete oṣù kan wọ́n á lọ lẹ́nu wọ́n á lọ lọ́la wọ́n kó gbogbo àwọn àmọ̀tẹ́kùn Ọ̀yọ́ ṣe ti pátá wọ́n lò tó oṣù kan nínú gọ́ọ̀mẹ̀ntì ọ̀dọ́ wa ní Ìbàràpá north ó ti mò ń sọ fún àwọn kábíyèsí yẹn mo ní kọ́lọ́kọ́lẹ̀ mo ní máa rí wọ́n gbé bìkan ní ìnẹ̀yìn àti ibùdó musa ló Yorùbá kan tó lè trespass síbẹ̀ fúri Yorùbá wọn ò ní mọ́ bí tí wọ́n ti máa wá nílẹ̀ Yorùbá ó wà ṣe ń fò ìtìjú ńláńlá ni fúnra Yorùbá pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí opportunity ni kíní ìbàjẹ́ bóyá torí bàbá wa wà ní kóòtù bàbá Tinubu wa wà ní kóòtù ni o bóyá ohun tó wá ń fà á nìyẹn o torí mi ò lérò pé ohun tó ṣẹlẹ̀ nígbà tó ń ṣẹlẹ̀ sáwa ní Ìbàràpá wa ń bí èmi lérò pé torí pé Fúlàní ló wà lórí àlééfà ni èmi ò mọ̀ kó tún lè ṣẹlẹ̀ láyé ọmọ pírẹsidẹ́ǹtì ọ̀gá ọlọ́pàá pírẹsidẹ́ǹtì ọ̀gá akínníkan pírẹsidẹ́ǹtì tó ti yàn wọ́n sípò kí ló kọ́ báyìí dẹ̀ tún máa ṣẹlẹ̀ it's ridiculous bàbá Gani Adams ilẹ̀ wà mẹ́wàá ta súnmọ́ bàbá Gani Adams wà nù léyìn náà káyọ̀ sọ pé ti májà àti ẹ̀rí bákan àwọn ta súnmọ́ bàbá Gani Adams wà ń bí ẹ tó wọn létí ẹni yìí dẹ̀ súnmọ́ bàbá Gani Adams ẹni tó kú yìí ọdún yẹn náà sọ pé wọ́n rọ̀yàn wá àti ìgbé sọ pé wọ́n pọ̀ ọmọ Yorùbá wọ́n ń pa ìran Yorùbá níbẹ̀ yẹn wọ́n máa ṣe o Sunday Igboho báyìí o Igbo wa wà lé Igboho tí a ti ń tẹ̀lẹ̀ síbẹ̀ yẹn láyé lẹ́nà láò kódà Ọlọ́run gbà fún wa wọ́n ṣe ń gbà yọ mẹ́ o wọ́n pè bìkan nínú ẹ̀yìn àti Ìwéré ẹnìkan kan wọn Yorùbá kan tó bẹ́ẹ̀ kọjá síbẹ̀ báyìí wọ́n ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn gbogbo inú oko náà ń rútọ̀ àwọn èèyàn jáde òkú tó ń sì rí là ń wí òkú tó ń rí là ń wí àwọn èèyàn lùmí ìjọ àlelu tó wọn tí ìrókò wọn tàbí mọ nǹkan tó ti ṣe fún àwọn Yorùbá tó ti ṣe fún àwọn Yorùbá tó wà ń bẹ̀ nǹkan. ẹ dákun ẹ tètè wá nǹkan tí a lè ṣe sí ìgbésẹ̀ ìtorí Ọlọ́run má ṣe. ọ̀rọ̀ ló gbọ́ yìí orí bọ́ bá dijọ́ ogun wọn ní ẹrẹ́sẹ̀ sí Àjàyí níjọ́ dijọ́ eré wọn ní ẹrẹ́sẹ̀ sàṣàbàrí nítorí àṣàbàrí ọ̀kọ̀jà ológun òkèrè gbogbo wa tó ń sọ pé kò sẹ́nì kankan tí wọ́n rí pa ọ̀rọ̀ ló gbọ́ yìí o. Yàwá mo dúpẹ́ ní Ìgbòho Òòṣà please má dá wọn lóhùn o stay with your family ìkà ní Yorùbá thank you ìkà ní Yorùbá orí òtútù ni ó kìlọ̀ fún ní pátá ooru ni ó kìlọ̀ fún alákànkò ẹ̀wù akékèké ayányányá wọ́n ní gómìnà ò tí ì yọjú dìsìn kò tí ì yọjú dìsìn kò tí ì yọjú orí ọ̀rọ̀ ló gbọ́ yìí a gbà pé kí ni wọ́n rò pé a lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ sunukun lọ̀rọ̀ yìí ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ní ọ̀yẹ̀ dé ọ̀rọ̀ wọn. orí ó dọlọ́wọ́ rọ́mọ aláyẹ̀ òráyà ìdílé pa lónípòdípò lórí ilẹ̀ bàbá wa wọ́n ní wọ́n pe bìkan ní ìyẹn wọ́n lọ́mọ Yorùbá kan gbọ́dọ̀ tó pé kébẹ̀ wọ́n ti gba tẹ́rítìrì lọ́wọ́ wa. Yorùbá ní ẹ dákun sáà ní tẹ́rítìrì kan tá a lè níran Yorùbá gbà lọ́wọ́ Haúsá Fúlàní bóyá ní nọ́tánàsì tá a lè sọ pé Yorùbá gbàbẹ̀ tí ìran Haúsá àbí ẹ̀yà kan ò lè débẹ̀. Àwọn tuntun jẹ́ wà lẹ́nu lónìí rẹ̀. Àmọ́ bí wọ́n bá máa sọ wá ní Sunday Dagboru. Wọ́n lọ sàyẹ̀ fún ta ní Dagboru gbogbo èyí tẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò lè yọjú orí ẹ̀sìn tó nì sí kò tó kára yòókù lọ́gbọ̀n. Láyọ̀ ọjọ́ sí
àwa tá a dábòrò lóye mọ́jà sọ́lá kókókó làárọ̀ fáadì tí mo ti pèjọ ẹ̀mẹ́ta lónìí pé ó ti yé. Yọba ó sì ní gbéyàwó. Ọlọ́run ṣe ọ̀sìnlé. Orí gbogbo àwọn tí wọ́n ń pè lọ́lẹ̀ kí gbogbo wọn náà yọjú síbẹ̀ o. Gbogbo àwọn tí wọ́n sọ pé Fúlàní kankan ò pààyàn kankan káwọn náà yọjú síbẹ̀ o. Orí kò àjọ wà bẹ̀rẹ̀ kì í bẹ̀rẹ̀ kankan nù. Gbogbo ọba aládé o. Àwọn ará Ìwéré ilé ni wọ́n mọ ibi tára wọ́n kù sí. Orí fádàdé ní Sunday Jami tíátíá. Ọmọ yìí bẹ́ẹ̀ pé ìlànà ọ̀rọ̀ ọ̀gán ni. Gbogbo ẹ̀yẹ fáwọn ẹ̀yà gbàgbà ìwádìí o àbúrò yìí bẹ́ẹ̀. Akékèké anyányányá aláwọ̀ òpònú àwọn onífẹ́ nation. Ọ̀rẹ́ yóò ní stand nation níbo lẹ bọ́rọ̀ Nàìjíríà yìí. Gbogbo ẹ̀yà fúlọ́ ni. Orí gáàsì ní ìsìn 1,000 per kilo. Orí Mr. Taiwo Ẹ̀dúnjọbí ní instead of go to Iwere they should protest. Mo àbá ìmọ̀. Orí gbogbo ẹ̀yà ará Ìwéré wọ́n ní kẹ́ láǹfààní kẹ́ gbéwèé sọ́wọ́ kí gbogbo yín kẹ́ protest lọ sọ́dọ̀ gómìnà. Orí dọ́là bí 1,175. Ṣé orílẹ̀-èdè la wà yìí ṣá? Orí bàbá mi Ọlámilékan Zobo. Wọ́n ní please tell Igboho to ignore them o. Ẹ ṣe ẹ̀gbọ́n yín náà ní bí àfìsẹ́ wọ́n ní pẹ̀ ẹ̀gbọ́n yín tí wọ́n ní para yín tí wọ́n ní pẹ́ bí yín tí wọ́n ní pa àwọn àbúrò yín tí sẹ́yìn òní. Bí wọ́n ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ òdo. Bí wọ́n bá fi ìlú gbẹ́gbẹ́ ẹgbẹ́. Àmọ́ títí di bí 1 hour kí n tó bẹ̀rẹ̀ ètò. Olóyè Mọ́tà Fọládé ìwọ náà wo ṣe nǹkan tí wọ́n ṣe ń bẹ̀yẹ ṣó wà òkè ní. Ilé ìbámu. Ara ń ta bí kórè nìkan tí ó tiẹ̀ ṣe bí akéwì tiẹ̀. Ìbálòpọ̀. Àmọ́ mi ò fẹ́ ó ṣàgbámọ́kùn ọ̀. Àlejò òde mẹ́lọ̀jà kúrò lọ́jà gbogbo owó ti yẹ. Àwọn ọ̀nà. Ẹlẹ́rù ni ó gbébi tó ti wúwo. Wọ́n wá. Orí tí Yorùbá bá ní one voice tí gbogbo wa sọ pé báyìí la fẹ́ báyìí la fẹ́. Ọmọ ọlọ́mọ ni wọ́n rán ní sẹ́fẹ́ lòun. Èdè rárá àsokùn Ẹ̀dúnjọbí mo ti kọ̀rọ̀ yìí instead of Baba Igboho to go to Iwere they should go for protest in Iwere. Igboho kò gbọdọ̀ wá sílé kó wá pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ọdún méjì ní Sunday Igboho lónìí Kútọ́nù. Adégbòyèga Sàyídà wọ́n ní gáàsì ti di 1,150. Orí kí la fẹ́ máa jẹ báyìí. Báwo ni wọ́n náà tó fi ẹ̀ máa? Pálẹ̀dò bá báyàn wálé ó ti kọjá wípé ẹ dáná fún wọn ẹ fún wọn bisikíìtì ẹ fún wọn kóòkì kí wọ́n máa lọlé. Ẹja dárí wálé. Gbogbo. Orí àwẹ̀ òní pẹ́ dé ṣé káwẹ̀ bá dé àwọn èèyàn ó lè hànjẹ báyìí. Sáwọn èèyàn ó lè fáwọn èèyàn mílìkì tí wọ́n fi gbàwẹ̀. Ìlànà ìpariwo ni lórí ra. Orí Dr. Kọ́lání Dr. Sunday Adéyẹmọ should not go to anywhere. Wọ́n ní pọ́ùnsì ti di 1,425 naira. Ewúrẹ́ àwọn àpolówó ṣe àlò. Orí gbogbo ẹ̀yin tẹ́ wà ní UK ẹjọ́ ẹ̀jẹ̀ máa fún mi pàn. Téèyàn bá fún mi 100 pound, ó fún mi 150 pound ní ìsìn odidi owó lónìí. Since Sunday Igboho was arrested, what is the impact of Iwere Ile to Sunday Igboho release? Orí jam question ẹ béèrè. Owó dùrù lọ́wọ́ ẹ̀yà rẹ̀ ṣe. Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Àwọn bá ní sọ̀gáfà ní ẹ̀yà rẹ̀ lé. Ọmọ Yorùbá ìdáwọ̀ ẹ̀yà rẹ̀ lé o. Orí Mr. Wisdom, I will love you die. Èmi náà kó yín jẹ. Báyọ̀lé. Fúlọ́fúlọ́ rẹ̀ jáde dé. Bàbá wọn yọ ọmọ tó bí ẹ̀dá wọn jáde dé. Ẹ̀sán lásán ni Yawo láti pera rẹ̀ lókè kò lè. Orí ọ̀rọ̀ yìí lágbára o. Mr. Taiwo David wọ́n ní Aṣíwájú blogger have to go Iwere since Igboho is illiterate. Bámi ọ̀yá. Ẹ̀ ń sòkú ọ̀rọ̀. Mr. Wisdom sir, please tell Osha to stay with his family. Ẹni àwí fún
awífúnni kó tó dání àgbà àjàkadì ni Mr. Bíọ́dún Ògúnlétí àwọn sọ bẹ́ẹ̀. Ìyáre lé o, agbájá yóò sọ pé dáhùn ìyáre lé akire sílẹ̀ ìkire, dáhùn ìyáre lé o. Seyi Makinde, the governor of Oyo State responsible, is the chief security of the state. Mr. Kola àwọn sọ bẹ́ẹ̀. Ọmọ Adébọ́lá. Ó jẹ́ ìyáre lé o, ọ̀bẹ̀rẹ̀ sílẹ̀ sákìlẹ̀ dáhùn ìyáre lé o. Ọ̀nà bíbọ̀dé nígbò dáhùn ìyáre lé o, àyípadà ìyáre lé. Mr. Wisdom, greetings from what the greetings from Germany. Shaki Indigene. Àkókò ní sọ̀ká bẹ́ẹ̀sì ọ̀bà wà nípa Nàìjíríà. Lórí òkò kó wá sílé. Àwa tòkè ògùn ni Ṣákí ògùn ọ̀rọ̀ kí àgbègbè ọ̀rọ̀ bàtà. Àgbègbè bá wà dà sábà ní tẹ̀rù tọmọ ní bá wà ológun. Mr. Tawo, some of them they are happy that Baba Igboho give 7 days that coming home, but please. Gbogbo ọba tí bẹ̀rẹ̀ yọ ọmọ Nàìjíríà lé o. Gbogbo ọba tí bẹ̀rẹ̀. Àdétítí ní tó bá ṣètò mọ̀ ń bọ́rọ̀ ìmọ̀jà sọ́lá sọ̀rọ̀ ọ̀rọ̀ ń ká lára bí ṣe ká lára ló ń sọ̀rọ̀ wípé òun fún wọn ní ultimatum ọjọ́ méjì. Kódà olóyè ìmọ̀jà sọ́lá fún mi iṣẹ́ kan tó ní agbára. Oníṣẹ́ tó wá jẹun àdùn mí gan. Mo ní kí ni iṣẹ́ ọ̀hún. Ó ní sọ fún Gúnmi wípé kó ṣọ́ra rẹ̀. Gúnmi dẹ́ẹ̀dẹ́ mọ̀ràwé. Ó ṣe lè máa halẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣó halẹ̀ mọ́ Buhari bẹ́ẹ̀ yẹn ni? Kó máa halẹ̀ mọ́ pírẹ́sídẹ̀ntì yẹn. Ọmọ Yorùbá nìkẹ́. Orí ọ̀rọ̀ tó lóye mọ́jà sọ́lá tún sọ nìyẹn. Orí ẹjẹ́ àgbà pé bíi mélòó kan ká tó máa fèyí ṣe lọ. Mo gbọ́dọ̀ ní mo kọ́ ọmọdé, mo kẹ́kọ̀ọ́ lágbà. Mo kí gbogbo ní pátápátá ìwà kí n ṣe. Ẹni tí mo rántí dárúkọ. Èyí tí mi ò bá rántí dárúkọ àkọ́nílé sáàbò ìlú ní pátápátá. Mo kí yí tẹ́tọ́tọ́ sọ́wọ́ òbí yí tó lókun tó lókun. Gbogbo ohun tẹ́jà fún yóò padà tó ní lọ́wọ́. Yóò padà ní ìdí àṣẹ́fẹ́ o, yóò padà ní ìdí àṣẹ́fẹ́. Ọ̀sẹ̀ yóò kù káwọn ìbò ní àdòsí wá yóò padà ní ìdí àṣẹ́fẹ́. Ẹyọ kù káwọn ìgbé àdísẹ́ o, yóò padà ní ìdí àṣẹ́fẹ́. Àṣẹ́fẹ́ lédè o, àjọyọ̀ àyùwọ̀ lọ́wọ́ yẹn àṣẹ pẹ́lẹ́pẹ́ ẹ̀jẹ̀. Ìsọ̀tẹ̀pọ̀ ẹgbẹ́ náà kọ́ ìjọba ìrànlẹ́ ẹ̀ lọ́lẹ̀ lẹ́nu pé ọba tọ́lá òbí rẹ̀ tó dábàá sáyé. Lọ́wọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáwáyé o. Lọ́wọ́ òrùn pínpín tó kọ́kọ́ jáde o. Lọ́nà ọ̀sán yìí pínpín tó kọ́kọ́ wéwè. Lọ́wọ́ àwọn àgbààgbà mẹ́rìndínlógún kọ́tò ìlẹ̀ ìlú. Lọ́lẹ̀ lẹ́nu mọ̀rẹ́ ọba. Lọ́lẹ̀ lẹ́nu mọ̀rẹ́ ọba. Lọ́wọ́ Orí ìlú tó ń bẹ ló gbogbo ayé. Ó sì wá rúpa lájà bí ọ̀fẹ́. ẹ lọ mọ subscribe sórí YouTube channel Mr. Wisdom TV. Mr. Wisdom TV. Ẹ lọ subscribe síbẹ̀. Àkókò wáyé lórúkọ tí wọ́n fẹ́ wọ ọ̀hún. Nọ́mbà táwọn ẹ̀pẹ̀ sí ni 07086501722. Àwọn tí orúkọ àgbà mẹ́ta lónìí. Orí dàrẹ́tọ̀ ni ó. Orúkọ àgbà. 07086501722. Orí gbogbo èyí tẹ láǹfààní tẹ sẹ́ni mẹ́sẹ̀gì sórí lórí ẹ̀ máa rìpláì yẹn má bínú. Ọ̀nà ló pọ̀ ní òjò ọkùnrin ọlọ́mù. Yorùbá lè sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́. Gbogbo àgbàdá láàjọ òṣèlè lérí. Hello.
Hello. Hello, Mr. William. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́ pẹ̀tù. Ọlọ́run ṣètò ẹ̀ sà. Ọlọ́run àwọn àṣàmúlò ti fún mi. Àmì sà. Ọ̀rọ̀ jẹ́ ìlú kan bẹ́ẹ̀ sọ. Ẹjọ́ fi Ọlọ́run Elédùmarè tó dá ní mo fi bẹ̀rẹ̀. Gbogbo bí tẹ́sí lè bá ṣe Sunday sọ̀rọ̀ tó máa gbọ́ ẹ bá wọn sọ ẹ̀jọ́. Wọ́n ní ẹni ayé fẹ́ kì í láwùkọ lára. Ẹjọ́ kọ́ ìjókòó síbi tán wà. Wọ́n ti ṣe tọ́lọ̀ ọ̀rọ̀ wọn. Kàmájẹ́ kọ́ májẹ́ ká yí fojú sí wọn ní ara ẹ̀jọ́. Ìgbà tí wọ́n wà arrested, kí ni ipa táwọn ìwé ilé take? Kí ni ipa tí ọmọ Yorùbá jẹ́nẹ́rálì. Láti lè rí ti bàbá yẹn. So Ọlọ́run kó wọn lọ orí wọn ti wà lẹ́nu orí ìyàwó wà lẹ́nu. Ẹjọ́ kan stay away from now. For now, kan stay away. So ẹjọ́. Ẹ ṣé gan sà, ẹ ṣé mo dúpẹ́. Orí àwọn èèyàn ní kọ́lọ́ ẹ̀ má jà sọ́dọ́ tó pa ẹ̀jẹ̀. Orí rọ́rọ̀ àwọn tó pè wọlé. Wọ́n ní kí ni pàtì ọmọ Yorùbá gan kó olóyè má jà sọ́dọ́ jàjàbọ́. Mo lè ka èèyàn mẹ́rin àbí márùn-ún tí wọ́n fowó ṣọwọ́ sínú pé olóyè má jà sọ́dọ́ gbà. Hello. Ẹ ti wà lórí ètò. Tí wọ́n ní ẹjọ́ ẹ bá wa fún olóyè mọ́jà sọ́lá. Mo sì ní brọ́dà kan oṣooṣù nínú owó iṣẹ́ rẹ̀ ní máa ń sẹ́ndì owó sínú àkáǹtì tí mo fún tí ó ní mo fi sílẹ̀ pé tọ́pọ̀ wá ṣòwò yẹn tán yóò wá sẹ́ndì sílípù fún mi màá wá polóyè pé ṣe é ti rówó báyà rẹ̀ ṣínà ó kárí àpótí ó kárí àbúrò mi. Èèyàn bíi márùn-ún péré lè mí rí látọ̀dọ̀ mi ò lè sọ èlòmí o. So yẹ kó rí bẹ́ẹ̀. Bí èrè bá ṣe àtòtílẹ́pọ̀ ó tó kí ẹ̀mí ó pọ̀. Ẹni tó níyàwó méjì tó bímọ. Yẹ ọwọ́ jẹ ìyàwó jẹ òwò náà ó gbádùn ẹ̀mí ara rẹ̀. Èlò ni wọ́n dá lówó Yorùbá Nation, wọ́n lówó Yorùbá Nation lólóyè mọ́jà sọ́lá náà àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ kí lorúkọ ọmọbìnrin yìí ná. So yẹ kó rí bẹ́ẹ̀ kó padà jẹ́wọ́ pé rọ́lá wọn pa. Hello. Ẹ ti wà lórí ètò sà. Hello. Hello sir. Ẹ káalẹ́. Hello sir, ẹ káalẹ́. Yes sir. Ẹ káalẹ́ sir. Mo wà pẹ̀lú yín sà. Wáyé ló sọ̀rọ̀ láti Àjà sà. Láti Àjà. Ṣé wọn àwọn olè tí yín lẹ́kọ̀ọ́? Ṣé létí wọn mú òdọ́dọ̀ yín? Ìwú lè tí wọn àbá wọn lè lọ́dọ̀ tí wà. Àdúpẹ́. Bẹ́ẹ̀ni, bàbá Bẹ́ẹ̀ni, ìkọ́tàláyé ti èèyàn àwọn tájọ́ mọ̀ lókè báyìí lámọ́ yẹ. Few people làwọn tó wà ní ìtójọ́mọ tí ò sọmọ lóko tó appreciate ẹ̀. Bàbá tá a gbé lókè dàgbà lámọ́ nǹkan tí àwọn tó kún yìí fojú wa rí. Mi ò mọ̀ bẹ́ẹ̀ wà pẹ̀lú mi dà. Gbogbo ara mo fi wà pẹ̀lú yín, gbogbo ara. Sẹ́yìn tẹ bá wá rẹ́ nìkan tó comment àbí tó sọ pé ẹ kí bàbá padà wá sí Nàìjíríà wá jà fún náà. Ẹ mọ̀ pé ní ọ̀tá bàbá ni. Tẹ bá rẹ́ nìkan tó bá sọ pé ẹ kí bàbá wá kódà kí gbogbo ọba. Hello. A wà pẹ̀lú yín, gbogbo ayé ló ń gbọ́ yín, èèyàn bíi 90 ló ń gbọ́ yín, wọ́n wà lórí ètò tí wọ́n ń gbọ́ yín báyìí. Bí gbogbo àwọn baládéládé gan bá lẹ́yìn tó bá láwọn fẹ́ jà ń bẹ̀ Yorùbá pa ọwọ́ bàbá òkúrò wa ń bẹ̀ mọ́. Kí bàbá ti ṣe fáàtì tiẹ̀. Káwọn yòókù gbẹ́gbẹ́, káwọn yòókù sọ̀rọ̀. Ọlọ́run bàbá ti ṣe fáàtì tiẹ̀. Kọ́nà náà jáde kọ́ wá ṣe ti wọn. Bàbá ti ṣe fáàtì tiẹ̀ ó ti tó bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣé gan mo dúpẹ́ o. Yes sir. Ẹ ṣé. Ọ̀rẹ́ àgbà. Yes sir. A dúpẹ́ o. Orí ọ̀rọ̀ ló gbọ́ yìí. Ó ní kọ́lọ́yọ̀ mọ́jà sọ́lá kó jókòó ara ẹ̀ jẹ́ káwọn ọba àtàwọn ìjòyè àtàwọn ọ̀tọ̀kùnú lùlù kí wọ́n gbé níbi tó ti wúwo. Wọ́n lọ́lọ́yọ̀ mọ́jà sọ́lá. He has made his own impact. Ó ti
ṣe wọ̀n tó lè ṣe ó ti ṣe tiẹ̀ ẹ̀yin náà gbé mi tó wú. àwọn èèyàn ní olóyè mọ́jà sọ́lá akọ́wọ́wulẹ̀ dá sí nǹkan kan mọ́ kí làwọn ọmọ Yorùbá ṣe nígbà tó lóyè mọ́jà sọ́lá ń bẹ nínú kùtù ọ̀run gan. Orí àwọn èèyàn ní gbogbo àwọn àtọ̀wò yìí ká kó pọ̀ sínú CD ká láǹfààní ká ṣe jáde. Wọ́n lápò bájẹ́ rẹ̀ lé kúrò òun náà gbàgbà. Àbákùnrin àwọn ọmọ ẹnìkan lè pa fàkùn lọ́dọ̀ ọmọ aláyọ̀ ní kàrà rẹ̀ padà láyà ní láwọn òde bá lọ́dún. Àmọ́ mo sì ń rò ó. Bàbá Èkìtì ló pè mí láyà àjẹta tó ní sáwùtọ̀ mẹ́jọ gbogbo àwọn késẹ̀tì yìnyẹn dà pọ̀ kẹ́ kó gbogbo ẹ̀ papọ̀. Ìsọ̀yà rẹ̀ bàbá rẹ̀ ní màá kí lọ́jọ́ lọ́sí. Omi kò sí ní lọ́sí ní lẹ́nu. Àmọ́ mo sì ń rò náà nítorí mo fẹ́ wo bí dìmáàlì yẹn ṣe fẹ́ rí. Lọ́jọ́ lọ́sí. Ọmọ àfọwọ́pìrìtì iṣẹ́ tán kó máa yẹ pé wà àtàwọn ìyàwó àtàwọn ọmọ ẹlẹ́jọ́ máa gbọ́. Ìgbòho rẹ̀ alágbàdo òde àtàbẹ́kẹ́ inú omi. Ìgbòho rẹ̀. Orí nọ́mbà tá a pèsè. Orí 07086501722. Dúdú làbọ̀ yìí o. Ìgbòho rẹ̀. Gbogbo àwọn akọ̀ọ̀mù torí tí mo ṣe yẹn kankan kọ́ ló fún mi lówó èmi náà ṣe láti fi sọ̀pọ̀ọ̀tì mi. Nítorí mo rí pé kò sẹ́ni tó lè fi mọ́jà sọ́lá láyé bí mo ṣe. Popularly known as Sunday Igboho. Igboho is not a name, but an ancient town located in Okeogun area of northern Oyo State. It is the headquarters of Orelopo local government. The historical town shares its borders with Igbeti, Igbohora, and Shepeteri. History has that Igboho once had the prestigious seat of old Oyo Empire, according to an article published by Nigeria Tribune on the 29th of May 2011 and written by Alao Moses. Igboho has had its share of success stories and challenges. It has weathered several traditions and political storms, and like a cat with 9 lives, it has not only triumphed, it is progressing and expanding at a great speed. 4 Alaafin of Oyo ruled, died, and were also buried in the town, which was then known for its great walls and indomitability by warmongers of past centuries that àwọn èèyàn já pé ìbò yẹn délẹ̀. Hello. Hello sir, ẹ káalẹ́ sir. Ẹ káalẹ́ o. Yes sir. Ẹkú àtúnṣe ẹkú iṣẹ́ ìlú. Àwa nìyẹn sir. Àmọ̀ràn tó yìí ní lórí ọ̀rọ̀ yìí ni pé èmi ò fẹ́ kí ṣìfọlóye dá sí ọ̀rọ̀ yẹn mọ́. Nítorí pé èyí tí mò ń sọ̀rọ̀ yẹn ọmọ òkè òkun lèmi náà. Gbogbo ohun tí àwọn alágbèékan ṣe kò bójú mu. Ohun tí àwọn ọ̀tọ̀kọ̀ fún ara wọn ṣe kò bọ́mọlúàbí èèyàn. Nípa ọ̀nà wọn kó lẹ́yìn ìgbà tó rí ètò owó ti wà ní Kútọ́nù. Wọn ò gbóná sí náà. Ṣé wọ́n protest ni wọ́n ní gbogbo àwọn ọba àwọn abáálẹ̀ gangan àwọn protest pé wọ́n fi kò lẹ̀. Igbó ọ̀rà èrú wà ní gbogbo wọn pátápátá. Àti ìgangan àti ibi tí ó gangan ní gbogbo ìgbà méjèèjì kò sí pàtàkì tẹ́lifọ̀dì rí látọ̀dọ̀ wọn rárá. Wọ́n dákẹ́ fẹ́ mú láti gbà yẹn tó lóye tó wà ní Kútọ́nù. Wọ́n ṣe bẹ́ẹ̀ kú iṣẹ́ ló máa ń mórí iṣẹ́ yá. Ìfẹ́lẹ̀ kankan tó láwọn rí wọn ṣùgbọ́n òun kankan náà jẹ́ gbogbo wa ipa ọ̀nà wọn kó. Wọ́n kó pàṣẹ kan náà. Wọ́n kó pàṣẹ kan. Lẹ́sọ̀ àbájọ wá níbì kan náà. Ẹni ẹlẹ́ni wá fi èmi ara ẹ̀ lẹ̀. Ó fi ṣe gbogbo wa wà tó ṣe yẹn. Tó fi dè níyì ṣé kò wá fọ́mọ ọ̀pọ̀ sọ́mọ ìgbàláfàgà kan ní rédíò sẹ́ńtà tó lè sọ̀rọ̀ tó lè tẹ̀ kí olóyìn pé àwọn àfiṣéèkì wọn iye ọdún jáde ní ìwòlẹ̀ rí lẹ́nu wọn. Ṣùgbọ́n mo fi gbùjọ ní gbogbo wa náà. Káwọn ìgbèrè náà gbé kọ́ra wọn jọ. Àwọn tó ti sọ pé irú ìgbòho pọ́ngbòrò, irú láàárín àwọn tó ń kọ́ bí àwọn ọ̀dà sọ̀dù ni wọ́n. Àwọn tó wọ́n fẹnu jagun lórí bẹ́díà, wọ́n kó wọn lọ sí ìwèrè ilé, kó wọn lọ sí tàbá àti ju gbogbo ẹ̀ kọ́ lọ bá wọn jà lẹ̀. Ẹ̀jẹ̀ lẹ́ni níbi fámìlì ẹ̀.
wọ́n pe àwọn ọba àtàwọn òjòyè tó ń gba màálù àwọn ọba tí ń gba màálù tí wọ́n gba màálù tó bá ti ń ṣọdún wọn àti màálù tí wọ́n gbà tó ń sìn tó kó fún wọn kí wọ́n pè wọn àtàwọn olóyè wọn ohun tí wọ́n ń jálẹ̀ fáwọn ọba ń jálẹ̀ làwọn náà rí yẹn. àyọ̀ á mú orí àwa Yorùbá ìpínlẹ̀ làwọn babalájẹ wa lókè ìgbà ìmú orí wa ìyẹn lẹ́nu sílẹ̀ ṣe tí fẹ́ẹ́ ṣe bọ́lẹ̀ láìpẹ́ lẹ́nu tó mẹ́ta ni Ìwéré náà ti ń pèsè wọ́n tún àmúra kì í tọ́ sílẹ̀ ṣe bí Fúlàní tẹgẹ́rẹ́ lóhùn ló ń jẹ káńsílọ̀ ní jẹ́bí òun ti pẹ́ńdẹ̀ òṣèkí nìkan kan máa wọ ìdìbò tó sì mọ ibi tí ó ṣẹlẹ̀ wọ́n ṣẹ̀dẹ̀ gbogbo ẹni láti bójú olórí rẹ̀ gún kì ìyá jíjẹ wọn lò lè jẹ wọn lọ́wọ́ yẹn ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ olóyè ò ní ìdìbò kan lọ àwọn tí wọ́n wà lórí mẹ́díà tí wọ́n lórí Facebook wọ́n lọ́mú ogun tó pọ̀ wọ́n ní gbogbo ẹ̀kọ́ pọ̀ lọ wí ilé àwọn ọ̀rọ̀ tèmi nìyẹn o. ọ̀rọ̀ ńlá ni ẹ ṣe gọ́sà. Has impressively and naturally preserved the royal forest, Igbo Oba, written by Mr. Wisdom. Àwọn èèyàn ń pè o. Hello. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ ní Wisdom. Yes sà. Ẹ káalẹ́ kóòtù. Àwa nìyẹn sà. Ọlọ́wọ́ a máa ràn lọ́wọ́. Àmì sà. Àmì bá gbé ń bọ̀. Yes sir. Ẹ̀rí ọ̀rọ̀ yóò gbé yẹn. Okay. Ní láìsí bàbá tó sọ̀rọ̀ lọ́yẹ̀. Hello. Mo gbogbo ayé ló ń gbọ́ yín, a wà pẹ̀lú yín. Bẹ́ẹ̀ni. Ẹ̀rí àwọn òkè ògùn gbogbo òkè ògùn yẹn lápapọ̀. Nǹkan tí wọ́n wá lórí ẹ̀. Lọ́nà wo sà? Kí wọ́n lọ ṣe bí ẹ̀ló. Lọ́nà wo ẹnu tí gbogbo òkè ògùn wá ni wọ́n rí yẹn lọ́nà wo sà? Ká kẹ́kọ̀ọ́ bí ọ̀rọ̀ yín, olùtẹ̀yìn fi wò ó. Lórí àwọn náà wọ́n wà ní àwọn tó ń dúkẹ̀. Bẹ́ẹ̀ni, wọ́n wà ní àwọn tó ń dúkẹ̀. Torí tí wọn pẹ̀lú ìmúrí wọn. Wọn pẹ̀lú ìmúrí wọn. Bẹ́ẹ̀ni, torí ogun tí olóòrùn lè dúró jà níbẹ̀ yẹn, òun ló àfẹ́kẹ̀. Nígbà tó gbọ́dọ̀ tẹ̀lé lọ́la ìlànà ìlú wa kọ́ ti pé ìdí lọ. Ẹ ṣe gan sà. Ẹgbẹ́ kan máa ń ràn. Yes sir. Ọmọ gbogbo ọ̀la oòrùn kí mo dúpẹ́. Ẹyọ mọ ìgbòho mọ rẹ̀ nílé ọmọ alága lóore. Nílé ọmọ àwọn àtàgbàgbà lóore. Àìgbọ́n tí wọ́n ní aláàfin àgbàgbà mẹ́rin ni wọ́n fẹ́ ìgbẹ̀sẹ̀ wọ́n tó ẹgbẹ́ sí ló bàbá tó ní ilé lọ́wọ́. Ọgbọ́n ni wọ́n fẹ́ gbọ́ owó parun. Àtìgbà tó bá tẹ̀ lájẹ́ ní gbogbo tó kó ọmọ ọ̀yọ́ ọ̀gbẹ̀. Kájọ́sí ọ̀rọ̀ ìfojú làgbọ́gọ́. Òun ní bẹ́rẹ̀ bàtà tó kó ọmọ ọ̀yọ́ láwọn tó nílẹ̀ nígbò. Igun ọdún làgbọ́gọ́ gẹ́gẹ́ bí wọ́n ti wí. Àti UK wọ́n ti pè wáyé. Hello. Turn on airport, please. Hello. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ mà. Ẹ̀yin ẹ wà lọ́wọ́ ọ̀sán àbí ọ̀rẹ́? Yes ma. Ọ̀rọ̀ ìwé náà, àwọn Yorùbá gan á ti pé ara wa. Abáwọ̀ náà tó jáde nígbà báyìí, ó fẹ́ sí àpilẹ̀ Yorùbá. Ẹni ẹ ti bèèrè ọ̀gbọ́n kù. Gbogbo gbàgbọ́ àjọ àánú pé kí wọ́n gbọ́ Yorùbá ti fẹ́ wá. Ẹni yóò rẹ̀ ti fẹ́ wá. Wọ́n kàwé lọ́sẹ̀ Yorùbá ẹgbẹ́ mi dákẹ́. Ẹtún gbòòrò kíló. Ẹgbẹ́ tí ní pẹ́lá ìṣẹ́gun fún máa gbé tó máa pòtẹ́tì Yorùbá ẹ̀yẹ́ àwọn ìfọ̀ ti tẹ̀lé sí. Fúlàní fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́. Ọmọ ìgbìmọ̀ àjẹ́ àwọn òṣìṣẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́.
àwọn sọ fún Yorùbá nǹkan tí mo ń tẹ̀lé wọn máa kọ̀ sí ìrọ̀lẹ́. Ṣé ń tọ́ mi bẹ̀? Mo wà pẹ̀lú yín. Ẹ̀lú àwọn pẹ̀lú yín à ń gbọ́ yín. Mo máa kọ̀ sí ìrọ̀lẹ́. Àwọn sọ fún wọn ní pé báyìí àwọn ọ̀sẹ̀ àwọn ìsìnká ìdíkọ̀sí àwọn tí ó kúrò ìdíkọ̀sí wọ́n mọ̀ wọ́n fi dẹ́kun àwọn ọ̀gá Yorùbá ní ajọ́ fún ìpọ̀jẹ̀ fẹ́ẹ́ èyí kò ta dókítà tó sọ̀rọ̀ wọ́n ní àwọn àfà àwọn ọ̀gbẹ́ tó wò tó sọ̀rọ̀ títí ló mú bá débẹ̀ ó máa pèsè sí wa àwọn ọlọ́jà ó ń tẹ̀ka máa lọ sí ọba ti sọ̀rọ̀ báyìí ó ń tẹ̀ka máa lọ sí ọba àwọn ọba ẹ̀ àwọn àgbẹ̀kọ̀ sí iwájú lé iwájú gbà wọ́n tó lè fa àṣẹ́kù nìyẹn because àwọn tí wọ́n lè rẹ̀ ti tẹ̀sí wa yàtọ̀ sí ọ̀dẹ̀ pàrọ̀. Nobody said anything. Our people brought síwájú àti olùdókè blogger àti blogger. Nobody talk about it. Oh, don't listen. Ẹ̀yẹ̀ náà ti àbúrò ìgbà. Ẹ̀yẹ̀ náà ti àbúrò ìwọ̀n Yorùbá ni. Èdè wọn ti bí ìtọ́ka bàbá sọ́kè gbòòrò lọ́wọ́. Àwọn olórí ìdó. Ó wà lẹ́yìn ìta àdìjọ, ó kọ́ máa ń káyọ̀ lẹ́kún mi. Dábàá tí ó fún mi, àwọn àtàwọn àwọn ọmọ èkó mi wá. Dábàá tí ó fún pé bàbá mi ò rẹ̀ ní sẹ́yìn wa nígbà yẹn. Ẹ̀jẹ̀ ìdílé kan Yorùbá ni ẹ̀jẹ̀ ìdílé ìyòlè ẹ̀rọ tí a ṣe everybody lẹ́jọ̀. Ìyá tó ti jọ ọmọ Yorùbá. Ebi ọ̀kadà fọwọ́ mẹ́kẹ́ ló wà ń ta ní ìsìn. Ebi ọ̀kadà fọwọ́ mẹ́kẹ́ ni kò sóyún tó jẹ pẹ́ mẹ́ta mọ́ oúnjẹ kan ní nísìn. Gbogbo ẹni bá ti jẹun ní tòótọ́ ẹ̀ fún. Ọ̀rọ̀ ọ̀pọ̀ nínú nìkejì tó nítorí àfihàn tó nítorí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́. Orí dáàbò wa tó pè wá láti New York City. Ṣé ọlọ́mọ Èkó làwọn? Wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń sọ pé tí Yorùbá bá débẹ̀ yóò dáàbò bo Yorùbá. Wọ́n ní tó wájá tó wa lójú àbí ọ̀já tó wa lójú o. Wọ́n ní kí ọlọ́rẹ̀ mọ́jà sọ́lá fọwọ́ lẹ́nu akọ́mọ wo ní kálukú. Orí òtútù ni ó kìlọ̀ fún ní pátá, oru ni ó kìlọ̀ fún alákànpọ̀ ẹ̀rù. Nọ́mbà bá pèsè ní 07086501722. Hello. Hello sir, ẹ̀ka lẹ́sà o. Ẹ̀ka lẹ́sà ni wa. Ẹ kó ètò. Ọlọ́run ṣètò ẹ̀sà. Ẹ̀sà mò ń sọ̀ láti Ìkòròdú. Ìkòròdú oríwọ̀ ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí ó lóde ní rí. Bẹ́ẹ̀ni o. Yes sir. Mo fẹ́ dá sétò yẹn ni o. Orí ètò náà lẹ́wà sà. Bẹ́ẹ̀ni Ìkòròdú náà mo wà. Yes sir. Yes sir. Ẹ wo ẹni tó bá nífẹ̀ẹ́ tí àwọn ẹni tó bá nífẹ̀ẹ́ bàbá Sunday Igboho kó má tẹ̀ ìdárúkọ má tẹ̀ pé wọ́n sí ọ̀rọ̀ kankan lọ́wọ́ tá a wà yẹn ní. Ẹni tó bá ń bá àwọn fámìlì ẹ̀jà kọ́ lọ sétò ẹ̀ lára ara wọn kọ́ má tẹ̀ pé bàbá yẹn rárá kọjá tí bàbá ní bàbá sinmi. Àgbọ́yé. Kọjá tí bàbá ní bàbá sinmi láti ọjọ́ yìí ibẹ̀ náà ni wọ́n lọ nígbà yẹn náà tó dá wà láti wọn lọ́rùn. Ẹ jẹ́ kí bàbá ní bàbá sinmi ẹni tó bá nífẹ̀ẹ́ wọn kọ́ má tẹ̀ pé wọn kọ́ má dárúkọ wọn kọ́ má dárúkọ wọn fún gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọdún mo fẹ́ sọ nìyẹn sà. Ẹ ṣé. Yes sir. Yes sir. Àwọn èèyàn ní kí ọlọ́yẹ̀ mọ́jà sọ́lá kó má dá sí kóníkálùkù gbé ẹbí ẹ̀ lọ́bẹ̀. Òbí ọdún gbogbo, ìkòkò nílò mi ní òǹkótóró. Wọ́n lọ ní kálùkù náà ní ẹ̀gbọ́n ó lábúrò kó tì wọ́n síbẹ̀. Wọ́n ní ẹgbẹ́ kálùkù ọlọ́yẹ̀ mọ́jà sọ́lá ó fẹ̀dọ̀ lórí òróró kó tọ́jú àwọn ọmọ rẹ̀ káwọn ìyàwó rẹ̀ náà fọwọ́ pálẹ̀ kẹ́ dọ̀bọ̀dọ̀bọ̀. Omi ọdún fún àgbẹ̀rẹ̀gbẹ̀ yìí ni ó máa ti wọ́n. Àdìpọ̀ orí gbogbo ẹ̀yin tẹ́ ẹgbẹ́ ìyàbí Sunday Igboho pọ̀ ẹ̀yin náà tì wọ́n síwájú. Gbogbo ẹ̀yin tẹ́ ní Sunday Igboho ní nǹkan kan ẹ̀yin náà bọ́ síwájú. Lọ́lọ́dọ̀ òdodo láyé. Orí ẹ̀dàkùn ọmọ ọlọ́wọ́ mi subscribe sórí YouTube channel mi Mr. Wisdom TV. Wáyé ló ti wọ́n. Nọ́mbà táwọn pè sí ní 07086501722. Hello. Hello mi Mr. Wisdom. Yes sir. Ìkan tí èmi fẹ́ àfikún mo fẹ́ fi kọ́ sọ́rọ̀ tèmi ni wípé
ṣé bí nígbà tí Yorùbá wà lórí oyè ìsìn tí wọ́n pariwo pé ọmọ Yorùbá ni wọ́n jẹ́ kó ṣe. Yorùbá mà ní IG, Yorùbá mà ní army, Yorùbá mà ní custom, Yorùbá mà ní immigration, Fulani dẹ̀ lé AK-47 pa wọ́n ní wèrè ilé. So lẹ́yìn ìgbà tí Yorùbá wà ní gbogbo position yẹn rí pé ayé àwọn aṣíwájú blọga tó kóra wọn jọ ibi torí wọ́n fi kóra wọn jọ ni pé ẹ̀wọ̀n ni wọ́n máa ráyè pass everybody anyhow wọ́n fi kóra wọn jọ pẹ̀lú gbogbo position tí Yorùbá wà lóun ọ̀kúpá yìí ṣe ẹ̀dùn wá rí pé kéèyàn kọ́ wà ní position fìdí ẹni kéèyàn wà níbi kankan rẹ̀ má sọ̀rọ̀ àwa làwa ń wò kò jáwé èèyàn wọ́n ń wò wọ́n bí ẹ̀ka nígbà ọmọ mi ló wà ń bẹ̀ ọmọ wa ló wà ń bẹ̀ láì mọ̀ yìí pé ọmọ yìí tó wà ń bẹ̀ kan wà ń bẹ̀ lásán ni bí ò bá rí bẹ́ẹ̀ káwọn yẹn pé kálukú wọn náà ti bìṣáná kí èso ní ó ti bìṣáná kí èso ògùn nígbà tẹ láìjì tẹ lọ́lọ́pàá tẹ náàní tẹ ní immigration tẹ ní gbogbo ẹ̀ tí wọ́n ti ń pa yín pa bàbá ní nínú ìlú yín bá àwa rí kankan nínú gbogbo abẹ́lé fífi pòsíṣọ̀ yìí láti yẹjọ́ ìtàn tí ń pa wọ́n nílùú yẹn tí ó tiẹ̀ sọ ọ̀kan débi pé wọ́n tiẹ̀ lọ síbẹ̀ tí ẹ̀ rí pé pòsíṣọ̀ tẹ wà dé ìdí ẹ̀ nígbà tó ọmọ yẹn wọ́n wá dé tí irú ìyá yìí jẹ tí ò bá tó ọmọ yín bẹ́ẹ̀ ń kọ́ tí òun yóò bá sí bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo pòsíṣọ̀ tẹ ọkùnfà èyí tẹ̀ bá sí bẹ́ẹ̀ ń kọ́ àti ìsèyí tí wọ́n bá ẹgbẹ́ ní èyí ìdíjì òkè pàdánù rọ ẹni wọ́n bá pa fún ìbámu ayé kẹ́ni tó ń pa fún ẹmọ pé ó lòun ń pa. ebi ò mọ tó ṣàwọn èèyàn bàbá ti ń kọ̀ sínú tí wọ́n ti dúró nínú ìlú yìí pé wọ́n lè jẹ àyè ohun tó ti máa ṣẹlẹ̀ ní ṣe wọ́n ti àwọn tó ti gbàlú akọ̀wà ń bẹ̀ ní dídí gẹrẹwu àwọn abáṣẹwà yìí first citizen ni wá àwọn aráàlú ní ilé first citizen màálù ní second citizen ẹ̀ráwọ̀ ẹ̀yà yòókù first citizen ni wá tó bá wù kálukú kó gbọ́n tó bá wù kálukú kó má gbọ́n ọ̀yẹ́ ló kìlọ̀ fún tòbí wa kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe oru ni ó kìlọ̀ onítòbí orí èdè òkè ògùn ni wọ́n sọ tòbí ṣòkòtò kékeré àbí bọ́ksà ni wọ́n ń pè bẹ́ẹ̀ tòbí orí. ẹ̀jẹ̀ yẹn ní bàbá yìí ní nǹkan láti. àkànbí nọ́mbà tá à ń pè sí náà ní 07086501722. ẹ máa lọ subscribe sórí YouTube channel ní Mr. Wisdom TV. orí afẹ́mọ́ afẹ́yìí ṣèlọ àwọn nílò ẹja tó lọ tí òde sàlẹ̀ omi nílò kọ̀ọ̀kan tó lọ dé òde sàlẹ̀ odò. àyùbá àyùbá ọlọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ẹ̀tẹ̀ náà. oníyanṣe ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ ìdíkà àjọ fìfẹ́ gbọ́ ta lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún ọlọ́yìn mọ́jà fún lámọ̀ràn wípé ilé ìsìn kì í jóni lẹ́ẹ̀mejì kó jókòó kó máa wò wá. wípé mi ò fẹ́ ó ṣàgbàmọ́gbọ́ gbogbo àwọn tó ní kò lágbára lánàá káwọn náà gbọ́ síwájú. gbogbo àwọn tó ní kò lóògùn káwọn náà gbé kàn mọ́ra wọn kí wọ́n sẹ̀ síwájú. wọ́n ní kóló ìmọ̀jà fún lọ́jọ́kòó tìyàwó àtẹ̀bí rẹ̀ kó máa wò wọ́n nìran. wọ́n ní tó bá sì kàrà ìdá arẹni tó yẹ pé kí gbogbo àwọn ọba tó bẹ lókè òkun kí wọ́n nìkan mọ́ra wọn káwọn náà nìṣòwò. arẹni tó fún wọn mọ̀ràn wípé kí gbogbo ará àwérè ilé kí wọ́n láǹfààní kí wọ́n kọ̀wé kí wọ́n protest kí wọ́n lọ sí governor's house kí wọ́n lọ bá Ṣèyí Mákindé. àwọn kan sì ní gbogbo tó ń ṣẹlẹ̀ kí wọ́n kò di Ṣèyí Mákindé responsible. lórí Àkànbí ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀mọ́ ó dàbọ̀ yín àbúrò. èèyàn tó bá dé ọmọ